Davido kí ló fi gbẹ̀yìn ẹ̀? Ìjà náà ni. Wọ́n fẹ́ jẹ́ kó ṣìṣe ni. Wọ́n fẹ́ kó ṣe kí ni? Gbogbo àwọn tó ràn lọ́wọ́ Davido kí ló fi gbẹ̀yìn ẹ̀? Ìjà náà ni. Kò dẹ̀rọ wípé irú ẹ̀mí wo ló ń lò òun tó jẹ́ pé gbogbo àwọn tó bá fẹ́ ràn òun lọ́wọ́ lòun máa ṣe kí ni? Ẹ jẹ́ ká wo Táyé Currency náà. Kí ló ṣe? Ìjà náà ni. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dáríjì, ṣìṣe ló ń ṣe torí ó yẹ kó ronú ẹ̀ wípé gbogbo ìwà tó ń hù yìí, ìwà jàgídíjàgan, ìwà wèrè, ìwà tó wù. Bẹ̀tínísì àti gbọ́ kó sọ pé òun ò ya wèrè mọ́. Bẹ̀tínísì sọ pé òun fẹ́ ṣe ìjà àti mọ́ ẹni sọ pé òun ya wèrè tó ní kó lọ sínú àrò wọ́n bá, ṣùgbọ́n nísìn olóhùn ò ya wèrè mọ́. Àwa èèyàn ẹ bá mi dáríjì, nígbà tó lòfin ìjọba báyìí Portable ti ń sunkún, ó ti ń bẹ̀bẹ̀. Pàápàá jùlọ kó tó ti pín kọrin gan àti rí pé oníjàgídí jagun ènìyàn ni. Orí ọ̀fẹ́ àti àánú lórí gbà níwájú Ọlọ́run. Ọmọ líle tẹni, kò sí nǹkan tí Portable ṣe. Ẹ rí pé láti bẹ̀rẹ̀ bí ogun bí wàhálà ni, ṣùgbọ́n àánú lórí gbà. Àwa èèyàn wa ẹ rí pé ọ̀rọ̀ kì í ṣojú lásán o. Gbogbo àwọn tó ràn lọ́wọ́ ńkọ́ kí ló fi ṣe fún wọn? Àfi ká dáríjì, àfi ká dáríjì, àfi ká dáríjì. Ẹ wo nǹkan tó ṣe. Tó bá jẹ́ni tó gbọ́n ìgbà tí bàbá wa ọba ṣé ó yẹ kéèyàn fẹ́ yàwó ọba bí kì í ṣe pé àkàndá ènìyàn lọ́lọ́run ṣe. Ìgbà tó gbá wòlíì létí la fẹ́ sọ ni, àbí ìgbà tó lọ fi mínírààsì wẹ̀ lódò. Tálẹ́rí tó ṣerú ẹ̀ rí? Tálẹ́ni tó ṣerú ẹ̀ rí? Ọmọ jàgídíjàgan ni. Ṣùgbọ́n ká mọ̀ wípé kì í ṣe ìfẹ́nú ẹ̀. Àwọn àṣìṣe púpọ̀ tó ti fọwọ́ rẹ̀ fà. Níṣe ni màá bẹ gbogbo wa ká máa fi àdúrà ràn lọ́wọ́ nítorí pé ọmọ ológo ni. Ọmọ ológo ni, ọmọ ológo ni. Àdúrà ní ká máa fi ràn lọ́wọ́. Ẹ bá wa dáríjì, Olúwa dúró tì wá. Tí a bá wò ó láti pín kóníkálukú lọ sọ́tọ̀, ó wà nínú ìrìn àjò Nàìjíríà o. Kò sí bá a ṣe lè ṣe bí àkókò bá tó yíbù á lọ. Nàìjíríà náà á lọ, ṣùgbọ́n kò tí ì takòkò, kì í ṣọdún yìí. Yorùbá mi ò yé wa, aláàfin sínú àtìmọ́lé, ṣé kò láwọn ẹlòmíín ta ni? Ṣé kò séèyàn ń ta fún un? Lórúkọ Kristi ti Násárẹ́tì, Ọlọ́run á yanjú orílẹ̀-èdè, ṣùgbọ́n kò tí ì takòkò, wọ́n máa fi sílẹ̀, kò sí bó ṣe lè ṣe, wọ́n á dáríjì, ó máa jáde ní yíyà yìí. Tó bá yẹ pé Abíọ́lá la ti gbé fún, orílẹ̀-èdè wa ò ní rí báyìí. Babangida gan fúnra rẹ̀ ọkàn balẹ̀ wà, ẹ wo kò tó wà. Ó mọ̀ pé àkókò òun ti ń tó, ṣé ìsìn kò ti bọ́? Tó wá ṣẹ̀ṣẹ̀ ń tú àṣírí ìsìn, àṣírí tó dẹ̀ tú tó láwọn kan ni kò jẹ́ kóun gbé fún, kò tí ì tú àṣírí náà délẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ẹ̀san ló dé bá nítorí pé ó ti mọ̀ pé àkókò òun ti ń tó. Wọ́n wá ní kó lọ túbá, kó lọ jẹ́wọ́ fún orílẹ̀-èdè bóyá ó lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. Ṣóhun tó ti bàjẹ́ kó wá ti bàjẹ́, ṣé ó ṣe é ṣàtúnṣe mọ́? Ṣé àtúnṣe tún wà fún lẹ́yìn tó ti pààyàn lára, lẹ́yìn tó yẹ pé òun ló nípò, lẹ́yìn tó gbé pọ̀ fún ẹlòmíràn, lẹ́yìn yẹn ló wá jẹ̀jẹ̀ jáde ń sìn pé àwọn kan ni kò jẹ́ kó gbé fún? Kò ṣe dárúkọ gbogbo àwọn tó kù. Ó yẹ kó dárúkọ gbogbo àwọn tó kù gbà tó mọ̀ pé àkókò ẹ̀san ti dé. Kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe tí ò ní gbẹ̀san ẹ̀. Ẹ̀san ló ké lórí Babangida. Ẹ̀san yẹn ló ń jẹ́ kó tí máa sọ, kò dẹ̀ tí ì sọ tán, ó sì máa sọ tó kù torí pé Ọlọ́run ẹ̀san ni Ọlọ́run. Gbogbo àwọn tó fara pamọ́, ẹ̀rí ọkàn á ti máa jẹ́wọ́ pé òótọ́ ni, òótọ́ ni. Gbogbo yín kò sẹ́ni tí kò ní kẹ́san ìkà. Rere ló pé, ìkà ò pé. Ẹ wo ipò tí Babangida wà báyìí. Orí wíṣà ló wà. Ṣówó ni ò sí. Ṣùgbọ́n ẹ̀san ló ké lórí ẹ̀. Olúwa dúró tì wá. Orílẹ̀-èdè wa yóò máa tòrò. Gbogbo àwọn tó kù, bẹ́ẹ̀ ni Ọlọ́run ẹ̀san máa tú àṣírí wọn. Olúwa dúró tì wá ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ká kíyèsára. Àdúrà ní ká gbà ní pé ogun kò ní lè gbélé. Ogun kí ni mo pè é? Ogun kò ní lè gbélé. Á fẹ́ ṣẹlẹ̀ nínú oṣù karùn-ún.
tí àwọn ènìyàn kan máa fẹ́ fúnra ara wọn fẹ́ dá wàhálà lẹ̀. Ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ní orúkọ Kristi ti Násárẹ́tì, ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Gbogbo wa pátápátá ẹ jẹ́ ká nírètí nínú Olúwa, torí ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. Ọdún yìí máa dára gan, ṣùgbọ́n nínú oṣù kẹfà bákan náà ẹ jẹ́ ká fi ogun ásídẹ́ǹtì bù, pàápàá jùlọ ní ọ̀nà Ìbàdàn, pàápàá jùlọ ní ọ̀nà Ìbàdàn láti on the 15 June. Gbogbo ìwọ tó ń wa mọ́tò kíyèsára, eré àsádijú ẹ jẹ́ ká kíyèsára. Ṣùgbọ́n lọ́nà Ìbàdàn yẹn ẹ jẹ́ ká wo 15 of June. A máa fẹ́ rí ogun jàǹbá mọ́tò kan, ó máa jẹ́ box tó jẹ́ pé èrò bí 18. Kí wọ́n ní ìkíyèsára gbogbo àwọn onímọ́tò, ẹ jẹ́ kí a ṣọ́ra púpọ̀. Ògo Ọlọ́run á búyọ. A ò gbàdúrà fún èèyàn, torí àdúrà tá ń gbà ní pé kí orílẹ̀-èdè kó ṣe kíni, orílẹ̀-èdè kó dára, kí àwọn olórí wa kán bá mójútó ọ̀rọ̀ oúnjẹ nípa èèyàn nínú oṣù kẹfà sí kẹsàn-án. Olúwa wà pẹ̀lú wa. A ò ní wá ènìyàn kankan tì, torí ohun gbogbo ni a máa ń fi àdúrà ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí aládùúrà. A ò gbàdúrà pé kó ṣẹlẹ̀ nínú ìran wa. Olúwa wà pẹ̀lú wa, Olúwa ò dẹ̀ ní fi wá sílẹ̀. Mo nígbàgbọ́ pé nípa àdúrà àti ẹ̀bẹ̀, ògo Ọlọ́run á búyọ. Ká kíyèsára nínú October 15 bákan náà, òjò bí oníjọ́ bí méje odidi 7 days, kí oníkálukú ká múra sílẹ̀ lórí ààbò lórí àwọn ọmọ wa àti lórí ohunkóhun tó lè fa pé ilé kan àgbàrá wo, ilé kan àwa la máa ṣàtúnṣe ẹ̀, torí pé ohun tí Ọlọ́run bá ti pinnu, àdúrà ni àwa ní láti gbà. Olúwa ò ní jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ fún wa. Lórí àwọn gọ́ọ̀fúnà wa, ẹ jẹ́ kí a fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Kí ni mo wí pé ká ṣe kí ni? Pàápàá jùlọ ní Ọ̀yọ́ state. Olúwa Ọlọ́run ọbẹ̀ mi á dúró tì wọ́n, á dẹ̀ ràn wọ́n lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ fún gómìnà wa of Ọ̀yọ́ state nínú oṣù kẹwàá gẹ́gẹ́ bí àṣesọ náà. Olúwa dúró tì wá. Mo gbàdúrà fún orílẹ̀-èdè wa, àmìnira burú. Jésù á wà pẹ̀lú wa. Àwọn tí Olúwa fi hàn nínú ìrìnàjò ọdún yìí fún orílẹ̀-èdè ni èyí tó bá kù, a ó tún máa tẹ̀síwájú. Orúkọ mi ni Prophet Pastor Fẹ́mi Peter Adéníwálé, founder of Ọ̀páládé Àlàáfíà ní abúlé Onílù níbí báyìí, ní nọ́mbà 12 Ọlárẹ̀wájú Àríìbí ní Olúwa fi ìjọ rẹ̀ sọ̀kalẹ̀ sí. Nọ́mbà mi ni 080 30 43 75 29. 080 30 43 75 29. 080 23 28 65 20.